Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Oosa. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Oosa. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Oosa TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Oosa TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Wọ́n ní àwọn gbọ́ wípé mo sọ pé òòṣà mẹ́ta ń bẹ ńlọrin. Rárá, mi ń sọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n á sọ pé òòṣà mẹ́ta ń bẹ ńlọrin, àdúgbò wo mo lọ wà? Orúkọ wo mo sọ pé àwọn òòṣà yìí ń jẹ́? Àwọn tani àti tani mo sì sọ pé ń bọ wọ́n nílọrin. Èèyàn sì máa gbé rọ́ká. Kódà ìbéèrè yìí kò yẹ kẹ́ ká. Àmọ́ gbàtẹ́ ti kà á dáhùn. Kò síbi tí mo ti sọ. Ipò òòṣà mẹ́ta ń bẹ ńlọrin. A'udhu billahi minash shaitani rajim. Nǹkan tí à ń sọ tètò wá sì dálé lórí ni pé àwọn àṣìṣe tí ń ṣẹlẹ̀ láwùjọ wa eléyìí tó tako òfin ṣẹ̀ríyà tí mo mà ìwọ tó fẹ́ sọ̀rọ̀ torí níjọ́ ẹ kú ọdún èmi kọ́ ni mo máa ń sọ̀rọ̀ àwọn èèyàn ní máa ń sọ̀rọ̀ tí mo mà àtọ̀nà tá a lè gbà tún ṣe. Àwọn ẹni tí wọ́n jẹ́ ará Ògbómọ̀ṣọ́ kálukú ń bọ́ ta ń sì ń sọ ìtọ́ mọ̀ pé ń ṣẹlẹ̀ lágboolé àwọn agbọ́ntà àgbọ̀rí ń jọ yìí ní ẹ̀bá family house wa subhanallahi alazim láwọn ilé tẹ́mọ̀ kọjá wájú ẹ̀tẹ́ rò pé salam tí àwọn màmá tí wọ́n ń sọ̀rọ̀ ń sọ pé òòṣà aláṣọ funfun òòṣà kìíní kan òòṣà aláṣọ funfun ládùúgbò wọn bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni Allahu akbar àṣẹ iṣẹ́ wa tún kú púpọ̀ tó báyìí ará Ọ̀yọ́ jáde ará Ìbàdàn jáde ará Ẹdẹ jáde bẹ́ẹ̀ ni ará Èkó gan jáde lẹ́kọ̀ọ́ lé ń bì àwọn náà jáde kálukú sọ tí wọ́n kó tó wá di pé ọmọ Ìlọrin náà jáde. So ibi ìbéèrè tí mo wá ń bi mo ní dárúkọ òòṣà mẹ́ta tó mọ̀ pé ń bẹ ńlọrin lẹ́yìn rẹ̀ máa sọ pé àwọn àṣìṣe mẹ́ta tó tako ṣẹ̀ríyà tí ń ṣẹlẹ̀ nílọrin sọ àṣìṣe tó tako ṣẹ̀ríyà gan iná ní tí mo gbà lérò ó sì sọ wọn tó nígbà tí ẹni tó wá dáhùn ìbéèrè nǹkan tí àwa ń fẹ́ tá ń gbà lérò kọ́ yẹ kó jáde lẹ́nu ẹni pé kò sóòṣà lọ́rin nítorí pé gbogbo ibi tó bá rìn lọ́rin níbo lórí tí wọ́n gbòòṣà sí abẹ́yìn rí Allah tún wá darí mi mọ́ á sọ̀rọ̀ kan tí n ti ẹ̀sọ́ gbogbo òlú mi torí pé ìyàlẹ́nu ló jẹ́ sí mi pé sọ pé òkè ṣóbí wọ́n ń bọ́ kíní kan wọ́n ń ṣe mọ́ ní wọ́n ń bọ òkè ṣóbí àbí tán bá kọjá ń bẹ̀ wọ́n ń kì í ó ní wọ́n ń bọ́ eléyìí àmì lẹ́nu mo sọ pé bẹ̀rù Allah lórí àwọn ará Ìlọrin má parọ́ má wọn wọ́n ń rí ọ wọ́n sì ń gbọ́ so kò síbi tí mo ti sọ pé ó sàmbẹ́ lọ́rin Yorùbá ní tó bá parọ́ máa pa dúdú má pa funfun kò sí èmi ò mi tẹ́ ma yìí o kò síbi tí mo ti sọ pé ó sà mẹ́ta ń bẹ lọ́rin kò sí síbi tí mo sọ pé ó sà kankan ń bẹ lọ́rin ṣùgbọ́n àwọn onífìtínà kan wà tí máa gbé ọ̀rọ̀ ibi tí wọ́n sọ pé dárúkọ òòṣà mẹ́ta nílọrin ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ
kí n tó wá sọ pé dárúkọ àwọn àṣìṣe mẹ́ta tó tako ṣẹ̀ríà tó mọ̀ pé ń bẹ ńlọrin wọ́n kàn gé bẹ́ẹ̀ ni wọ́n wá tún sọ di àwétúnwí 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 tẹ́nìkan bá ti wá gbọ́ orí rẹ̀ wá kanrin tẹ́nìkan bá ti gbọ́ orí rẹ̀ wá kanrin abẹ́ẹ̀ tó gbọ́ ó tún tẹnu wá ó tún tẹ̀ mí kọ́ èmi kọ́ mọ̀ wí so tẹkinọ́lọ́jì tí wọ́n fi ń ṣe fìtínà ni torí ẹ̀ tí wọ́n bá gbọ́rọ̀ láti bẹ̀rẹ̀ dópin ó rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ òfútù fẹ́ tẹ ẹ̀rọ lásán ni àwọn ọ̀wà fúnkábàlù kankan jẹ́ o àwọn fúnkábàlù torí kò sílùú tó dá sínú òdùn kò sí sílùú tó kù díẹ̀ káàtó tọ́kàn wọ̀ bàjẹ́ báwo ni gbogbo olóòṣè dá wàláhì làwọn fẹ́ torí ẹ kò síbi tẹ́mi ti sọ eléyìí ò jẹ́ bó ti ṣe jẹ́.